bá wà kọ́ kí ọ̀la. Yo, Fatima go. Call me down me please. Do ẹ̀yin fásitì mi ẹ dákun ẹ tọrọ ẹ ní sùúrù fún mi. Ọ̀rọ̀ àjọsọ wa ọ̀rọ̀ tá a sọ ti mú ọ̀rọ̀ iná mú sọ parí. Ọ̀rọ̀ àjọsọ. Tí mo ní oògùn àdúgbò. Ọ̀rọ̀ àjọsọ ti ń jẹ́ kínní àná. Dúró sí wo ológun ìní. Láyẹ̀ta. Ìní bàbá. Olókìgbé. Ìní. Olókìkùmọ̀. Ìní bàbá. Ṣubúṣeré. Ìní. Ànàsáré. Ìní. Tọ́pọ̀mọ́yọ́. Ìní. Kàṣà. Kí ló wá ń gbáyé fún? Mi kàn ń gbáyé mi lo ayé. Mo ń lo tí mo fi ń gbélé ayé. Kàṣà. Olókìgbé olókìkùmọ̀ ọ̀kẹ́ ń gbáyé. Èmi ló tì ní. Ìní bàbá wà láì. Kàṣà. Ìyá mi Adébọ́lá ọmọ ọjọ́ tí ń gbé lóde tí ń kún ìmọ̀. Bẹ́ẹ̀ ni ó jẹ́ kí wọ́n bá yín. Ọ̀kárí. Wọ́n fún ọ ní nǹkan. Wọ́n fún ọ lóòka. Ẹ fọkẹ sọka èmi náà fọkẹ sí o. Wọ́n fún ọ lóòka. Olóòka tí mo fẹ́ fún ọ yìí. Mo jogún ẹ̀rọ àwọn bàbá mi ni. Cyprus. Alọ́dọ̀ tí a làwọn sọ pé Cyprus tí nǹkan bá ká ẹ̀ làwọn sọ bẹ́ẹ̀. Nǹkan tó bá ká ẹ̀ lálẹ́. Ẹ làwọn sọ bẹ́ẹ̀. Àkóníọ́ wọn ò lò fún wọn bọ̀ mọ́ ànísì. Ẹ jẹ́ tẹ́lẹ̀. Wọ́n fún ọ ní. Sókúbádé lọ́mọ abọ́ ta mi ní gbókun lọ́mọ ògbónẹ̀. Dípò òun lálágbèjọ òun àwọn ìyá mi lóní sàlẹ̀ bẹ̀. Àwọn ni wọ́n ń sàpèjọ ọlọ́wọ́ epo owó ní àwọn ní wọ́n pa kókó dáyé wọ́n bá epo owó ìmọ̀ ìdádúdú ipa kájà lè. Àwọn onílé bá tẹ́pẹ̀lẹ̀ mọ̀ sí bá nídìí ẹ̀láìfọ́ ọkẹ́ni. Bá tẹ́pẹ̀lẹ̀ mọ́ dókè àná sí ẹ̀dún bá dẹ́lá ìfọ́ ọkẹ́ni òun ni wọ́n gbà o. Ẹ jẹ́ kó dúdú sàtẹ́ sí ní ìmú ìgbò owó ohun yìí. Ẹ ṣeun kì í hu ní òkùnkùn sí kì í hu wọn bẹ́ẹ̀. Nígbà ọmọ mi ìdìbẹ́ ọbẹ̀ kẹ́lẹ̀ rẹ̀ gbẹ́ lóòró ọwọ́ láfẹ́ rẹ̀ dà tẹ̀ báyìí ọbẹ̀ gbiná mọ́ àwọn ìyá mi nínú ogun abẹ́ni gbọ̀ngàn nìyí ajá ìgbọ́n tí mẹ́jọ ká pàdùbà lẹ́yìn èrè òdó bìjà tí sọmọkùnrin dàbọ̀ nínú tọ́ba ti fi sẹ́ àárín ọwọ́ tọ́ba ti fi gba òkú lẹ́lẹ́dẹ̀ àtà kò sí nǹkan tó kù mọ́ wọn. Ó wá lò lóògùn kẹ̀kẹ́ tá. Ìní bàbá. Láyẹ̀ta. Mi ní. Olókìgbẹ́. Mi ní. Olókìkùmọ̀. Ìní. Ṣubúṣeré. Ìní. Àpájí. Ìní. Àgbáfúyẹ́. Ìní. Àgbásáré. Ìní bàbá. Àgbásúbú. Ìní. Kàṣà. Kí n bọ́ mú kẹwàá. Ẹ káàdì bàbá. Kójú má rí ibi gbogbo ara lògùn. Èmi tí mi ń lówó lọ tẹ́lẹ̀ kí bàbá tó dé dé ń japa. Kàṣà. Kàṣà. Ọmọ ìyá. Ọmọ yìí sì ń fèrè ọ̀ká ọmú. Wàhálà tó ti kó rẹ̀ sí láti ìgbésí ayé ẹ̀ tí wọ́n ti bí. Iná ẹ̀ lọ́tún. Ọmọ yìí ọ̀rẹ́ ti gbẹ́rọ̀. Kàṣà. Bọ́n mo fẹ́ ṣe báyìí o. Ọ̀dà ṣíṣe kú. Bọ́ọ̀ ló ń pàṣẹ rẹ̀ ọlọ́run. Àwọn orúmọlẹ̀ ò mú ọ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ. Wọ́dà mọ̀ kẹ̀kẹ́ lónìí. A kì í gbé olú kápẹ̀tẹ̀ odó. A kì í gbé olú kápẹ̀tẹ̀ ọlọ. A kì í gbé ẹja kan pètè ìlú. Èmi gbé olú mo pètè ìwọ bàálù kẹ lónìí o. Àkọ́dá ayé bá ṣẹ̀dá ayé bá. Mbà tí wáyé ọjọ́ mbà tí rọ oòrùn. Mbẹ̀ ìyá mi tẹ́ dá kí sórí èkó jángá lọ. Ìgbà yín o. Olúkòso àrẹ̀kújà yá rí gbọ́dá sẹ́gun. Ọ̀rẹ́ oníbàtà àkọ́kọ́ nẹ́gorí nífẹ̀ẹ́jọ́ àbúrò dẹ̀dá ọkùnrin bùlà bí nẹ́jò láàrò. Ságiri làgiri ọ̀làgiri kàkà fi gbẹ̀dùbọ̀. Òsàmójú ẹni tí sìn baálé mi jọrú mọ́lẹ̀ lójú mi. Ewé lérè o ọba Kòso wọ́n ni mo pe ó wọn ò tó ẹnìkan pè ọ́ tó rẹ bá lùkẹ́ ni mo ti fi pè ọ́. Ó ní kí ló ṣe ó lọ jámọ̀ kẹ́kẹ́ ó ní òun lòun fún ọ lágbára tó ń lò ọ ní tiẹ̀ báwo màá náà tó sọ bẹ́ẹ̀ jọ́ kiri àná wọ́n sáré títí wọn ò dé bí wọ́n lọ ní gbogbo owó dúró lẹ́wà wọn ò délé wọ́n rìn lọ́dẹ̀ wọn ọ̀dọ́ náà wọ́n tó kòròkò wọ́n bó kòrókòtó ọba lúkà o ibikíbi tó ọba wà iná mọ́ kọ́mọ ya ìgbọ́bà yìí kọ́mọ kẹsẹ̀ lẹ́yìn ẹsẹ̀ kọ́mọ ya ìgbọ́bà yìí kọ́mọ kẹsẹ̀ lẹ́yìn ẹsẹ̀ bó o ṣe ń yọ lómi kọ́mọ ya líle tó bá dúró báyìí ìgbẹ́ ni bó bẹ̀rẹ̀ ìgbẹ́ bó ń sọ̀rọ̀ ìgbẹ́ bó ń jẹun ìgbẹ́ ni kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àṣẹ ní nẹ́fí mọ́kò
àṣẹlẹ̀ kété ní ń bálẹ̀ sọ̀rọ̀ takẹsẹ̀ ní sẹ́lá òjò òwú ọ̀tẹ́ kété wọ́n bálẹ̀ sọ ìnílẹ̀ gbọ́ àṣẹ ọjọ́ kúrò òde òjò ìṣọ́ ejò afẹ́làpà àṣẹ ìṣẹ̀yìn àpò jẹ ọ̀gẹ́ ìṣẹ̀yìn àpáta ọ̀pọ̀lọ́ ọjọ́ kòǹkò òṣèlógún tó lè wó fún ìgbẹ́ni bí dàdà pèrè bá lugi àfẹ́kù níbi kí tó bá wà kọ́kẹ́ ọ̀la. ó ti bẹ́ẹ̀ kọ́ sẹ́bẹ̀ ìwọ ẹ̀wẹ̀ ìwọ ó ti kẹ́ owó ń ro sì dirẹ kó orí dẹ̀jọ́ apá ó tó bẹ́ẹ̀. ẹ̀yin fans mi ẹ dákun ẹ bá ń like ẹ sì like fíìmù tẹ̀wò tẹ́yìn ní sí ẹ like ẹ comment ẹ share ajé òní ẹ bá ń like ẹ dákun Oba Ilukan Onigbes ẹ̀dá tẹ́tọ́ fún náà ni Oba Ilukan Onigbes ẹ̀ kó tó máa pọ̀ létí rẹ̀.